مجموعة لمحمد أنا الإجهلي محيي العالم على رؤوس الجبال. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده عليه وسلم صلى الله 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 عليه وسلم وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. adúpẹ́ fọ́lọ́run. alhamdulilayi. ẹ̀jẹ̀ á dá ọpẹ́ náà ká pariwo ẹ̀ sókè. alhamdulilayi. bọ́ ọba rántí pọ̀ ń bẹ lọ́dún tó kọjá oyè tó wà lọ́dún ilé ìdúpẹ́ fọ́lọ́run. alhamdulilayi rabbil alamin. bọ́ ọba dá kan sí ọdọọdún tó ń bọ̀ nìyẹn. alhamdulilayi rabbil alamin. ọba wa dá délẹ̀ dáadáa kọ́ ọmọ pé pẹ̀lú ògùn ọlọ́run ọdún tí ò níye ló kù fún ọ láyé. alhamdulilayi rabbil alamin. ẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà. gbé ọwọ́ rẹ méjèèjì ó kí o fi pariwo ọlọ́run. gbé ọwọ́ rẹ méjèèjì ó kí o fi pariwo ọlọ́run. ṣàkàrínà lè rọ̀bì bí àtànà mọ̀rọ̀ ọ̀dànà. ọlọ́run tó ti mú àdéhùn wa ṣẹ nígbà tá a wá sí ibà ilé sìn àṣàdúrà pé kọ́lọ̀ ń jẹ́ àṣẹ ẹ̀mí náà la sì ti rí. ṣàkàrínà ṣàkàrínà. a dúpẹ́ fọlọ́run lórí ẹ̀. ṣàkàrínà lè rọ̀bì bí àtànà mọ̀rọ̀ ọ̀dànà. ká tó bẹ́ẹ̀ kọ́ máa jẹ́ kí. torí lọ́wọ́ ọlọ́run ló lè ṣe ṣùgbọ́n tá à ń tún ọlọ́run kó gbọ́n dànù. àmín. kì í ṣe kó sọ di pẹ̀tẹ́lẹ̀ ń sáà ó lè yọ èèyàn ṣubú. gbogbo tó ń jókè ìṣòro lọ́dọ̀ wa kọ́lọ́run kó gbọ́n dànù. àmín. gbogbo àlámọ̀rí tó ní kálukú wa tá a bá débi lénìí abẹ́ ọlọ́run oríire wa di ọ̀kalẹ̀. àmín. padà sí aburú ọlọ́run mọ̀jì á mà á. àmín. ọ̀làṣáṣí tó bá tún lọ́dún tó ń bọ̀ jẹ́ àrí nǹkan rẹ̀ tọ́ka sí. àmín. ní láàrin ọdún tó kọjá sọ́dún tọ́lọ̀ ń ṣe fún mi nìyí o dáadáa tọ́lọ̀ ti fún ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. àmín. gẹ́gẹ́ bí àsìkò a kí gbogbo àwọn èèyàn ńláńláńláńlá tí wọ́n ń bẹ níkàlẹ̀. mo kí aláàjì wa asalaam kọlọ̀nkọ́ ọlá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam. tí jẹ́ salam ọlọ́mọ yọkó nù ọ̀rọ̀ yín láyé àmín. ọlọ́jì ó túbọ̀ máa pọ̀ sí i àmín. ọlá ṣáájú ẹ̀dá Muhammad sallallahu ẹ̀ alaihi. ní mà padà sí ìború àmín. ẹ̀ sì ní parẹ́ máyé lára àmín. ọlá ṣáájú ẹ̀dá Muhammad. lẹ́yìn náà mo kí aláàjì wa Sheikh Abdulrahman. bàbá wa Sheikh Abdulrahman Nuru Hakim. Nuru Hakim tí bàbá wa Nuru Hakim tọ́ dáadáa yóò ní bàjẹ́ àmín. dáadáa yóò ní bàjẹ́ àmín. dáadáa yóò ní bàjẹ́ àmín. alámàrí yóò ní dàrú àmín. ọ̀la ṣáájú ẹ̀dá Muhammad ilé tẹ́ ẹ mú dání ilé náà ò ní dàrú o. àmín. la hawla wala quwwata. illa billahil aliyyil azim. mo wá kí Mr. Sports lónìí. nígbà tó wá bá mi láìpẹ́ yìí mo ní a ti ní lẹ́kṣọ̀ tó pọ̀ púpọ̀ àmọ́ bá a ṣe fẹ́ ṣe ó ní kò tó mọ̀ wá tì í sí mbẹ̀ nígbà tó pọ̀ wọ́n wá ní kò bú bí ọba tì í sí mbẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run á wà bí àrùn mọ́. Ọ̀yọ́ la ti ń bọ̀ yìí
àkú lọ́yọ̀ abọ́ sí mbonyangbe. onídùndú. àwọn kan wà àwọn onídùndú ọ̀dọ̀ wọn la ti ń bọ̀ yìí. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n nítorí bọ́lọ̀ ń ṣe ṣe ọ́ a gbọ́dọ̀ má débi. akọjá lójú ilé wa akọjá lójú ilé wa báyìí àtìtọ́gbà nọ̀dọ̀ rẹ̀ ètò yẹ ká máa lọ lé àní dáadáa gbọ́dọ̀ dọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ lánàá Muhammad sallallahu alayhi wa sallam. o ní parẹ́ máa yí lára o. àmín. o ní parẹ́ máa yí lára o. àmín. dákun bọ́ sí gbangba ń bí gbogbo ayé orí wọ́n tó pè wá nítorí kankan kọ́ ọlọ́run kò fowó ròyìn ànábì kò fi Al-Qur'ani ròyìn ànábì Muhammad. wa innaka lahala khuluqin azim. wa innaka lahala khuluqin azim. nígbà tọ́lọ̀ ń ròyìn ànábì Muhammad ó ní wa innaka la'ala khuluqin azim. wa innaka la'ala khuluqin azim. wa innaka la'ala khuluqin azim. ọlọ́run ní wa nẹ́bí gbogbo ntọ́rọ̀ ohun tí mo ní mo fẹ́ ṣe fún ọ láyé èyí tí mo ṣe fún ọ tó o lè dúpẹ́ rẹ̀ tán o níwà dáadáa tí mo gbé lé ọ lọ́wọ́. ọmọlúwàbí ni ó tún wá níwà mùsùlùmí lọ́wọ́. ọlọ́run kọ́ wọlé ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ìjọ ọmọlúwàbí rẹ̀ abẹ́ ọlọ́run ò ní tẹ̀rì. àmín. ò ní parẹ́máyé lára. àmín. àánú ọlọ́run ó sì máa bá ọ ní gbogbo ìgbà. àmín. wọlé ànábì wa Muhammad. abẹ́ ọlọ́run gbọ́dún ìjẹni fún ọ tó bá tún di wòye ọdún tó ń bọ̀ ó rí nǹkan rí tọ́ka sí. àmín. ṣáájú ẹ̀dá Muhammad. sallallahu alayhi wa sallam. àwọn afiti Mr. Sport yìí afitọrọ gbogbo ẹ̀yin jàmá yòókù pátá wọ́n lẹ ti wà ń bí látàárọ̀ ẹ dákun ẹ foríjì wọn. Alhaji Ibrahim. ẹ ti wà ń bí látàárọ̀ mọ̀gbọ́n. ọmọ ẹlẹ́ja. ọmọ ẹlẹ́ja. ó dà wọ́n ṣe ènìyàn. ẹ̀yin dá ọmọ ẹlẹ́ja màá. wọ́n ṣe ènìyàn. ọlọ́run mọ́sá bá ń ṣàánú yìí ọlọ́run bá mi ṣàánú yìí. gbogbo fìlà tẹ dé tó bò yín lójú kò pé wọ́n máa dà yín mà. ẹgbẹ́ wọn dà yín mà ẹ̀ ní parẹ́ máa yín lára. ọ̀rẹ́ mi abúlámàrí rẹ ò ní dàrú. ọ̀nàrẹ́bù bàbá gbogbo àwọn èèyàn tẹ màá ń bí náà. gbogbo àwọn tí wọ́n ń fàlàjì ń sàká ni wọ́n ń dárúkọ. bó ti ríran mo yóò kàn yín náà tó bá dọdún tí ń bọ̀. ẹ bẹ̀rẹ̀ lọ́dún yìí. bisimilá afakumula. tọ́ Mr. Sport àwọn èèyàn rẹ tí mo kó wá náà nìyí. ọlọ́run ó wọlé ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ìdùnnú tọ́lọ̀ ní ọmọ sọ̀kalẹ̀ sí ọlọ́dọ̀ ní gbogbo ògbà ò ní má bànújẹ́. àmín. ò ní má bànújẹ́. àmín. ò ní má bànújẹ́. àfi kì í wà lọ́jà ká má má fi. bẹ́ẹ̀ni. ṣé bọ́lọ́hún ló fàfihàn sáráyé. bẹ́ẹ̀ni. ọlọ́run tó fi hàn sáráyé Mr. Sport dákun máa fi hàn lápá. dákun máa fi hàn lápá. nípa báyìí òdìdé nàró káwọn ó ṣe alámúnẹ̀sára fún ọ. bá a ti sá fáwọn tí wọ́n bá ní láárí àwọn èèyàn gidi. ọ̀nà ó sì máa sí fún wọn. Bismillahirrahmanirrahim. Wa rafa'na laka dhikra. 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 ورفعنا لك ذكرا ألم نشرح لك صدرا ووضعنا عنك وزرا الذي أنقض ظهرا ورفعنا لك ذكرا فإن مع العسر يسرا إن مع العسر يسرا وإذا فرغت فانصب وإلى ربك فارغب. ọlọ́wọ́ àtàwọn àbínà
ẹ jẹ́ ká wo àtẹ́lẹwọ́ ọwọ́ ọ̀tún Ká wò ó. àtẹ́yìnà àtẹ́yìnà wo àtẹ́lẹwọ́ rẹ ọ̀tún ọba yẹ ọ̀tún àtòsí wò ó rí pé ìlà tó wà ń bẹ̀ yàtọ̀ síra wọn. bẹ́ẹ̀ àbí ọlọ́run ọwọ́ ọ̀tún rẹ lọ́ọ́ máa fi ṣe gbogbo nǹkan tó mọ́ láyé ọwọ́ yìí náà ló sì máa fi gba gbogbo oore tọ́lọ̀ ń bá ń fẹ́ ṣe fún ọ wá wo àtẹ́lẹwọ́ ọ̀hún náà káwa náà ká kéyìn àtẹ́yìnà sí ọlọ́run wọlé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. nínú Ramadan tọdún èyí má jẹ́ ó bàjẹ́ Àmín. tó ń bọ̀ tún foore tuntun mi ìlé alọ́wọ́ Àmín. ọlọ́run ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. ẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu akbar. ìyá tó pariwo ẹ̀ lẹ́ẹ̀kan tí mo ní ọgbọ́wọ́ rẹ méjèèjì. Allahu akbar. ọlọ́run máa ṣàṣàánú wa. Àmín. gbogbo ẹ̀jẹ̀ máa tẹ dúró dè wá látàárọ̀ ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu mi yẹn o a gbọ́dọ̀ fojú di yín wàláì ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹjọ́ wà lẹ́nu yín pé kìí ṣèmi lẹ dúró de ọlọ́run lẹ dúró de o Allah. ẹjọ́ wà lẹ́nu yín bẹ́ẹ̀ o. Satarita uyubi. Tẹ́tẹ́ oyúbì. Satarita uyubi kullaha an uyunihim. Walbasitani thawba jamilan minasitiri. tọ́ nísìnyí jàmá nǹkan tí oníjókòó yìí tó rìkwẹ́sì fún ni pé kílẹ̀ tọ́ ti àwa mẹ̀kúnnù Síra wa. àbí mẹ̀kúnnù ni kí wọ́n ní wọ́n máa ń pè wá kí wọ́n làwọn àwọn mẹ̀kúnnù àwọn olówó nù. ìjọra ẹni lójú tí èémú ní dé èèyàn ìjọra ẹni lójú ni wọ́n láwọn mẹ̀kúnnù àwọn ọmọ kí wọ́n yẹ̀yẹ́ làwọn àwọn ọmọ yẹ̀yẹ́. kí làwọn tí wọn náà kò yé mi Allahu Akbar fattani ya shay. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Masha Allah. Hadha dhikrun mubarakun anzalnahu. Allah. أفأنتم له منكرون أفأنتم له منكرون. Wọ́n bá gbólóhùn méjì tá a bára wa sọ ẹ̀mí lè kọ́ o tó lè mi ọmọ rọ́pa èmi ò sì mọ̀ pé nìkan jura wọn lọ láyé. lóòótọ́ fàdánà ńlá ọ̀bádòkun náà Àbáàdì dẹrọjáàtì. a fún àwọn kan ní ọlá ìyàwó ẹnìkan lọ ṣùgbọ́n tó o bá wò ó sọ́tún kó o wò ó sósì sàárè wa bóun ni wọ́n ó ṣe gbé e ṣé sàárè yìí yàtọ̀ sí sàárè ni ìyàtọ̀ síbẹ̀ o ìyàtọ̀ síbẹ̀ o. Bọ́lọ́run bá dá ọ lọ́lá kọ́ ọ mọ̀ pé kì í ṣèwọ nìkan ló fún lọ́lá yẹn. Alámọ̀tárọ̀. Wọ́n pẹ̀lú àwọn ẹnìkan lẹ́jọ́ máa ṣayé. Èyí tó ń bẹ lọ́dọ̀ àwọn olóṣèlú wa, òun ni ká kọ́kọ́ sọ. Mo sì fẹ́ kìlọ̀ fẹ́ yìí tẹ́ ìpera yín mẹ̀kúnnù. Ntí jẹ́ mẹ̀kúnnù lọ́dọ̀ àwọn èèyàn tèmi lókè ọya lọ́hùn ni àlùmọ́jìrì. Bẹ́ẹ̀ni. Gbogbo wa là á pera wa lálùmọ́jìrì. Ó dàbọ̀ ọba dọ́dọ̀ Buhari tó jẹ́ pírẹ́sídẹ́ǹtì ní ti yọ sọ fún ọ pé àlùmọ́jìrì lòun o. N tó túmọ̀ sínú. Àwa ọ̀bára wa sọ̀rọ̀ ní bíbà yìí ní ká pera wa lálùmọ́jìrì àbí ká pera wa ní tálíkà. Pé àwa tálíkà o. Báwo olóṣèlú wa bí a bá fẹ́ kọjá ààyè wọn wa ní à. ẹ̀yin aráàlú ẹ̀yin tálíkà ọ̀nà tí ń bẹ bí àbáyín ṣe àbáyín tọ́nà yìí ṣe ẹ dákun ṣé àwa tá a jẹ́ tálíkà yìí ni wọ́n tún ṣe fún báwọn bá ń bọ̀ mọ́tò tí wọn ò ní gbàbẹ̀ ẹ jẹ́ kájọ wò dáadáa. Umudu dunya arba. Allah. Bi ilmi al-ulama.
الله وبجود الأغنياء الله وبعدل الأمراء الله وبالدهاء الفقراء nǹkan mẹ́rin tá a fi ń gbáyé náà nù. بعلم العلماء. bá a bá wo àwọn àfáà Òpó tó gbáyéró. òpó mẹ́rin tó alágbáyéró tá a fi lè lo ayé tí ó fi jẹ́ rọrùn. Allah. àkọ́kọ́ ń bẹ̀. Bi'ilmi al-ulama'i. àwọn àfáà pẹ̀lú ìmọ̀ wọn wọ́n tọ́ wa sọ́nà wọ́n bá wa sòótọ́ ọ̀rọ̀ mọ́láyé náà lónìí náà àwọn àfáà wo la rí mọ́. Allah. àwọn náà ti lò kúrọ́ ńgbà ó jẹ́ pé ọ̀dọ̀ àwọn olóṣèlú wọ́n ti ń gba tí wọ́n ń jẹ. Allah. wọn ò dúró tọ́lọ́mù mọ́ ẹnìkan kan ò pòun ń jẹ́ tawakkaltu ala Allah. الله. Bi'ilmi al-ulama'i. àníṣe àwọn àfáà pàtàkì inú òpó mẹ́rin tó gbé ayé dúró pẹ̀lú ìmọ̀ àwọn tí wọ́n máa fi tọ́ wa sọ́nà. Ilal ma'i yas'a. orí bá a bá ti ń wọ ilal ma'i yas'a. Ilal ma'i yas'a. Man yaghuthu biluqmati. láti wí dáadáa òun máa ń mú kọ́ ní. إلى الماء يسعى tí bá mú kọ́ ní máa ń dún bá. من يغوص بالكمة ilal ma'i yas'a. إلى الماء يسعى من يغوص بالكمة. ìbéèrè ni mo fẹ́ béèrè lẹ́yìn jàmá àtàjọ wà ń bí. إلى الماء يسعى man yaghussu bil-luqmah. من يغوص بالكمة. ẹ̀gbọ́n tá a fà sọ. إلى الماء يسعى ẹ̀dákun tá a bá ń jẹun tó ń jẹ bá pani lórí kí là á ṣe sí i. إلى الماء يسعى. jàmá ẹ̀gbọ́n kí là á ṣe tí bó ń jẹ bá pọ̀ wá lórí. Amomi. mọ̀ wọ́n. Amomi. a mú mi sí i àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni. إلى أين يسعى من يغوص بماء. إلى أين يسعى من يغوص بماء. ilá àyìnà yẹn sà àfààní ń béèrè lọ́wọ́ wa. إلى أين يسعى ẹ̀dákun bá a bá wa mú mi tó mi bá pani lórí. من يغوص بماء. إلى أين يسعى من يغوص بماء. àwọn mú mi lọ́wọ́ omi wá pani lórí jàmá kí là á ṣe sí i. ẹ dáhùn jẹ̀mọ́ dáhùn. mọ̀ wọ́n ẹ dáhùn jẹ̀mọ́ dáhùn. ó là á ṣe o àfi ká ní ẹ̀sùn ọ̀rọ̀ wa gba sùúrù. ọ̀rọ̀ wa ti gba sùúrù. ọ̀rọ̀ wa gba sùúrù. Gbàdúrà. àwọn tọ́lọ̀ ń kó wa lé lọ́wọ́ yìí bá a bá tètè jára wa gbà á jẹ ìyà náà táyé ó fi parẹ́ ni. Allah. Bi'ilmi Min al-ulama. Ilmil ulama òpó àkọ́kọ́ òun ni pé àwọn àfáà ni wọ́n di ayé mú. Allah. àwọn àfáà náà wọ́n ti wá du ayé lẹ̀. Allah. ayé ti gbé wọn mì. ayé ti gbé wọn mì. àwọn ọ̀rọ̀ àwọn olóṣèlú jẹ́ ń hùwà tí ọ̀dà wọ́n sì tẹ̀lé wọn lẹ́yìn. ọ̀dọ̀ wọn ni wọ́n ti ń sínú. wọn ò gbẹ́kẹ̀ lọ́lọ́run mọ́. Allah. èèyàn ló kù tí wọ́n gbẹ́kẹ̀lé. kò sì sí nǹkan kan tí ó gbẹ̀yìn ìgbẹ́ríkẹ̀ lọ́lọ́run mọ́ ìparun náà ni. Wa ghayru taqiyyi ya'muru an-nasa bit-tuqa. Tabibu yudawi an-nasa wa huwa sarilun. eléyìí ni òkú àkọ́kọ́ àwọn àfáàní Bi ilmil ulama. ilmil ulama kò wúlò fún wa mọ́. àwọn àfáàní náà ti di olóṣèlú wọ́n ń pè mí lólóṣèlú nígbà wọ́n bá yìí àwọn atún ní ọ̀tá olóṣèlú ọ̀tá ebi èyí sì yí bẹ́ẹ̀ nìkan kan sọ̀tá ṣùgbọ́n mo jẹ́ ọ̀tá fún onírọ́. onírọ́ àjọ rẹ̀ olódodo. mo jẹ́ ọ̀tá fún onírọ́. ọ̀rẹ́ olódodo. njọ tí bó ti wulẹ̀ ọba mi sọ̀rẹ́ tó bọ́dún ọ̀rẹ́ ọ̀hún ti wulẹ̀ ọ̀pọ̀ tó njọ tí bá ká irọ́ kan máa ní ńlá mọ́ ọ lọ́wọ́ àṣepọ̀ mọ́ tàfijọ́ lọ pàdé ọlọ́run. òpin dé.
بعلم العلماء àwọn àfáà wọ́n jókòó kan. وبعدل الأغنياء وبعدل الأمراء. Allahu Akbar. Ọ̀wọ́ wa kú bá ṣe ṣàánú ara wa. Lọ́dọ̀ àwọn aláṣẹ. Báwo la ti ṣe fẹ́ rí àánú gbà lọ́dọ̀ àwọn tí ń pàṣẹ? pẹ̀lú déédéé lọ́dọ̀ wọn. Pẹ̀lú déédéé tí wọ́n ó ṣe fún wa. Àbí kò sí déédéé lọ́dọ̀ àwọn aláṣẹ mọ́. Wọ́n ń sayé bó ṣe wù wọ́n ni. Mílíọ̀nù sì làwa bá láyé. Ó ti di bílíọ̀nù ní ìsìn. Gbogbo ọmọ wa tí ó bá gbọ́njú ní ìsìn lórí bílíọ̀nù ni ó gbọ́njú lé lórí. Ṣé bá ṣe ṣayé nù? Àtẹ̀mí àti wọ́. وبعدل الأمراء بأدل أمراء. وبجود الأغنياء. Júùdì àgbìyẹ. Báwo làwọn tí ó lówó lọ́wọ́ ṣe ṣàánú àwọn tí ò ní? Àwọn ọlọ́rọ̀. Báwo lo àwọn tí ó ṣàánú wa bó ni àwọn tá a mà pa àánú yẹ kó wá lọ́dọ̀ wọn? Àwẹ̀ láwa ń bẹ̀ yìí. Tọ́lọ̀ ń gbé àwẹ̀ yìí kalẹ̀ fún ni pé ká fi ṣàánú ara wa. Onílé kejì o ò rí kó jí sàárì o ò sì lọ ọ̀dọ̀ rẹ̀ gbé alẹ̀ mọ́kọ́ lọ bá pé ti jẹ́ tẹ̀ jí sàárì. Kọ́ wá sọ fún ọ pé àní ń tá ṣe kò sí ń tá jẹ ní sàárì ni kó o sì lọ rèé sórí apá ọ̀tún fún un tápá òsì ò ní mọ̀. Wọ́n mú mílíìkì. Wọ́n wá mú mílíìkì ńlé òní wọ́n máa kágolo rẹ̀ lọ sínú ilé kejì wọ́n lọ kó fún wa ń bẹ̀. Àwọn tó ń wá gbàgolo wọ́n wá ń béèrè lọ́wọ́ ìyàwó rẹ̀ pé àyíkẹ́ ẹ̀kọ́ agolo mílíìkì náà jẹun kẹ́ ẹ máa fi ṣe máìmáì ni. Mami alágolo àwọn ẹ̀dùn. Èyí tó. وبدعاء الفقراء. وبجود الأغنياء. Júùdì àgbìyẹ. Àánú látọ̀dọ̀ àwọn olówó ọlọ́rọ̀ sí gbogbo àwa tá à ní lọ́wọ́. Ìjẹ́tálíkà wa kì í ṣe pé àjọta ọlọ́run. Ọlọ́run ti gbé tó kalẹ̀. Fadalallahu ba'dakum ala ba'din. Ọlọ́run wá sọ láàyè kan pé liyattakhisa ba'dukum ba'dan sukhriya. Tá a fi gbé yín gẹ̀dúrà yín lọ ni pé kólówó lè bá rẹ ni tí ó tẹ̀lé bá gbé báyìí lọ́wọ́. Níbi àrísẹ́kọ́ láti kú àrírú ẹ̀ mọ́. Àrírú lánìí òun náà. وبجود الأغنياء. Júùdì àgbìyẹ. Àwọn kan bẹ tó yẹ pé bí ọba ti bí àròwé bá ti fẹ́ bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe gbogbo ètò káàkiri kódà bí wọn ò ti mọ̀ wọ́n rí wọ́n ṣètò rọrùn débẹ̀. Ìbá wa táníkà yìí náà lálọ mọ́tálásí tá a kó ọ̀sán méjì sápò tẹ́nìkan ó sì máa bi á léèrè pé ẹ dákun tó lọ aláàjì ẹ̀ fún mi lọ́kàn mi ọ̀sán yóò gbà kò lómi nù. Ọ̀sán yẹn ò pọ́n ó sì pọ́n. لينفق ذو سعة من سعته. لينفق ذو سعة من سعته. Olúwa ẹ fowó yín ẹ fi ran àwọn èèyàn lọ́wọ́. Gbogbo akọ́là á lówó láyé. Gbogbo akọ́là á lọ́lá láyé. Gbogbo akọ́là á lókìkí dáadáa láyé. Ẹni tí wọn ò mọ̀ rárá ìwọ náà ti ẹ̀ sọ́dẹ ni wọ́n mọ̀. Fàsókè. Lọ́wọ́ fà lórí sókè. لينفق ذو سعة من سعته. ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله. Ẹni a bá sì gan lé lọ́wọ́, kó náà ná lára ń tá a gan lé lọ́wọ́. Ó má sàhún. Ìwọ náà má sàhún. Má sàhún. Ẹlòmíì náà ń bẹ ládùúgbò. Ó ló lọ́hùn. Ṣùgbọ́n yóò wá gbé rẹ̀ sí lẹ́wù àwọn tí ò ní. Yóò gbé ara rẹ̀ sí lẹ́wù àwọn tí ò ní. Ní a bá ń ṣàròyé pé bó wà ní Sàmánì jẹ́bi àná. Ó lé ọmọ pẹ́yìn náà rí. Ó lé. ومن قدر عليه رزقه فلينفق
gbogbo ẹni ọba ní lọ́wọ́ ìwọ̀n abátá bá fún wọn náà. فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها. nítorí pé mi ò gbé ẹrù tó ju orí ẹnìkan lọ mi ò gbélé lórí o. سيجعل الله بعد عسر يسرا. onílé rí bákan onílé rí bákan tó bá dọ̀la ìyípadà dáadáa. سيجعل الله بعد عسر يسرا. بجود الأغنياء يود الأغنياء وبدعاء الفقراء. بدعاء الفقراء ẹ̀yin aráàlú. àwọn tá a bá wọn ṣèjọba ẹ̀jẹ̀ àgbàgbé nǹkan kankan. ẹ má fojú wo pé àwọn ìjọba yìí ni wọ́n ràn yín lọ́wọ́. ọ̀rọ̀ ayé yóò sọ ọ́. ẹgbẹ́ ìrànlọ́wọ́ yín torọ́lọ́hún ti bá wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé ṣé ẹ̀yin lẹ́ máa pín nǹkan ẹ̀yin lẹ́ pín oore. àwọn yaksimuna rahmata rabbika nahnu qasamna bainahum ma'ishatahum fil hayatid dunya. olóṣèlú tó ń fẹ́ òdì ń fẹ́ òpé àwọn yaksimuna rahmata rabbika. sẹ́yìn lẹ́ẹ̀ máa pín oore èmi ọlọ́run fáwọn èèyàn ni ẹ̀yin lẹ́ẹ̀tọ́ àwọn èèyàn dọ́lọ́wọ́ ni sẹ́yìn lẹ́ẹ̀tọ́ àwọn èèyàn dọ́lọ́lá ni sẹ́yìn lẹ́ẹ̀ fún àwọn èèyàn nígbàdùn ẹ̀yìn kọ́. nahnu qasamna bainahum ma'ishatahum fil hayatid dunya. ọlọ́ọ̀ni náà nà kọ́ sàmìnà àwa ọlọ́run láàpín nǹkan fáwọn èèyàn. àwa ni ẹ̀yin kọ́. ẹ̀yin kọ́ lẹ́ pín ẹ̀yin kọ́ lẹ́ fẹ́ pín. àfi ilé yín lọ́wọ́ èyí tá a fi ilé yín lọ́wọ́ náà fúngbà díẹ̀ ni. fúngbà díẹ̀ ni. gbogbo orin tọ́lọ̀ ń bá ń ṣe fọ́lọ́ṣèlú. ọ̀nà tí òfin jọ mí lójú rí táwọn èèyàn fi ń ṣe bọ́yá ọ̀tá ni wá ní ebẹ́ nìkan ká sọ̀tà. orin tọ́lọ̀ ń ṣe fọ́lọ́ṣèlú ní ò lè jókòó ńjọ́ kan kí n kírun kí n wá pé orin tọ́lọ̀ ń ṣe fọ́lọ́ṣèlú kẹ́ni kó ṣe fún mi. kí ló dé bàbá. mo fẹ́ torí orin tẹlifíṣàn. orin tí ó last. orin tẹlifíṣàn ni. bọ́ ọ bá ń wo tẹlifíṣàn tó ń wo tínú rẹ̀ ń dùn lọ tínú rẹ̀ ń dùn lọ tínú rẹ̀ ń dùn bọ̀ bá yá ní ògè fáwọ́ kò sì ní padà mọ́. àbí kí lẹ́pà paná kò ní padà. àbí ẹ̀ ń ti bẹ ní chairman local government bí ọba kíyèsí ọ̀rọ̀ ara rẹ̀ bọ́ bá ikú òkò tún dénú ìjọba máa láíláí. ojú èyí yìí ti wọ́n àwọn náà máa tètè máa tọrọ káàkiri. àwọn náà máa tọrọ káàkiri. wa bidu'a'il fuqara. ẹ̀yin tẹ́ ẹ wá jára ìlú tá a jẹ́ tálíkà ẹ̀rí tó kù lọ́dọ̀ tiwa du'a'ul fuqara. òpó mẹ́rin tó gbáyé dúró nìyẹn. àwa lẹ́lẹ́ẹ̀kẹrin èmi àti wọn lẹ́lẹ́ẹ̀kẹrin lòpó tó gbáyé dúró du'a'ul fuqara. àdúrà àtàwọn atálíkà ó ní ó ṣiṣẹ́ lórí gbogbo òpó mẹ́tẹ̀ẹ̀ta tó kù. ẹ má jẹ́ ká máa ṣépè fún ọ. bá a bá ti ń ṣépè fún ọ yóò máa kárí ìlú. a gbọ́dọ̀ ṣépè kan. ọmọ pé ẹ̀ ní ṣépè. bẹ́ẹ̀ni ẹ̀ ní ṣàdúrà ẹnu yẹn ò ní dákẹ́. ẹnu yẹn ọmọ wa wíwùn là wà á mà. يرحمكم وإن أدتم أدنا وكافرين حسيرا. ọlọ́run ló kù sáátà kí n kẹ́ gbogbo yín bá. عسى ربكم أن يرحمكم. ọ̀rọ̀ mi lọ́rùn kí n ṣe gbogbo yín kẹ́ ẹjọ́ lówó kẹjọ lọ́lá kẹ máa débi kan náà kẹjọ máa lo mọ́tò kan náà. àṣà òbúkọ ayẹ̀rẹ̀ àmàkọ́. pé mi ọlọ́run
mi ò ṣe bẹ́ẹ̀. وإن عدت عدنا. Ọlọ́run lọ́nà tí mo fi ṣe bẹ́ẹ̀ ni pé ẹni hudi tó ń bẹ̀. عدنا. Bẹ́ẹ̀ bá ṣe ń gbé ti yín délé mi náà máa náwó tèmi náà sí. Kí làwọn máa gbé dé ẹ̀ṣẹ̀? Kí lọ́lọ́run máa gbé dé ìyà. ìyá oríṣiríṣi. وإن عدت عدنا. Ẹ jẹ́ kí gbogbo wa ká súnra kì ká mọ̀ pé ọ̀dọ̀ Ọlọ́run ni dáadáa wá wà. Bá a bá ń gbẹ́kẹ̀lé pé àwọn kan tí ó ṣèlú òun náà lè kúri tí a ń ṣe. Wọ́n á sọ gbogbo olúdo ń bára. Àbí ẹ rí ọ̀nà Kánò sí Àbújá àbí Kánò náà ni Kánò sí Kaduna. sí Kaduna Abuja. Zaria. wàhálà Abuja. Níjọ́ tá a ti bẹ̀rẹ̀ ọ̀nà Èkó sí Ìbàdàn. Allahu Akbar. 1999 ó ní wọ́n ti ṣe ọ̀nà Kánò, Zaria, Kaduna, Abuja làwọn ti parí tiwọn. Àsìkò kan náà sì ni. náà àwọ̀dù ẹ̀. Àsìkò kan náà la àwọ́ọ̀dù ẹ o wọ́n wá àwọ́ọ̀dù tiwa Ìbàdàn Sẹ́kọ̀ọ́ at the same time. Àwa wá wà lẹ́nu rẹ̀ tẹ́ di sí. Afẹ́kítọ̀dọ̀ wọ́n strong ni. Àwọn tó ti wá ń sí èyí tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ wọ́n tó ti ń sí dànù wọ́n tó wá bẹ̀rẹ̀ pẹ̀lú wa. Afẹ́kí ọ̀nà ọ̀dọ̀ wọ́n strong dáadáa ni. Ọ̀dà Wọ́n bẹ́ẹ̀. ń ṣe díẹ̀díẹ̀. láti 1999. Àṣà òbúkọ ayẹ̀rẹ̀ àmàkọ́. Ọlọ́run ló kù sáátà kí n sọ gbogbo yín dolówó kẹ́ ẹ lọ́lá kẹ́ ẹ nípò kí gbogbo yín kẹ́ ẹ wà bákan náà. وإن عدت عدنا. Ẹni Ọlọ́run ọba mò ní í ṣe bẹ́ẹ̀ wọ́n gbé kárí pé. وإن عدت عدنا. Ẹ bá gbé ti yín lé tẹ́ ẹ gbé wà nù yín dé. Tẹ́ ń kọlu àṣẹ èmi Ọlọ́run. Kúdùnà. Èmi náà ó sì gbé tèmi náà ní. Kí làwọn máa gbé ní ẹ̀ṣẹ̀ ni? Kí lọ́lọ́run máa gbé ní ìyà? وجعلنا جهنم للكافرين حصيرا. وجعلنا جهنم للكافرين حصيرا. Ọlọ́run láàṣẹ jẹ́ ànámọ̀délé òfò èyí tí gbogbo àwọn ọ̀tá ọlọ́gbọ́n wọ̀. Nípa báyìí jàmá ẹ̀jẹ̀ àjọ̀dún déédéé. Inna Allah la yughayyiru ma biqawmin. Ọlọ́run lémi Ọlọ́run mo ti ṣàdéhùn gbogbo òdẹ́lá tí mo fún gbé kalẹ̀ fún yín mo ní yí padà sáyidá o. Inna Allah la yughayyiru ma biqawmin. Gbogbo dáadáa tí mo ṣe fún yín ṣe mo ní yí padà sáyidá. Hatta yughayyiru ma bi anfusihim. Wọ́n èmi Ọlọ́run wọ́n gbà yín láàyè. Wọ́n gbà yín láàyè. Èmi ni mo ṣe dáadáa yẹn o. Ẹ̀yin ẹ yí padà sáyidá mo gbà yín láàyè kẹ́yìn. Hatta yughayyiru ma bi anfusihim. Ẹ má jẹ́ kí a fọwọ́ ara wa pa kádàrá ara wa dà. Ẹ jẹ́ ká gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ká gbẹ́kẹ̀lé Ìgbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan ló lè là wá. Allah. Ìgbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan àwọn ẹgbẹ́ ìpèlú olóṣèlú yìí ọdún mélòó wọn lò ń bẹ̀. Nígbà téèyàn bá fẹ́ wà nípò kan wọ́n mọ iye ọdún tó wọ́n fi lò ó Ọlọ́run má sọ̀rọ̀ mi bẹ́ẹ̀. Àmín. Ọlọ́run má kádàrá arú ẹ̀ lé mi lórí. Àmín. Mo ti ń gbáyé ayé mi lọ yìí náà ó ti tẹ́ mi lọ́rùn tí mo gbogbo tí mo fi lò pọ̀ ọjọ́ tí mo lò láyé tán. Ṣùgbọ́n tí wọ́n ẹ̀rù ń bà wọ́n gbogbo àwọn tí wọ́n wà ń bẹ̀ ní ìsìn tí wọ́n ń lò lọ ní ìsìn ẹ̀rù ń bà wọ́n ní ìsìn. Ẹ̀rù ń bà wọ́n pé tó yẹ bí èèyàn bá tún kú ònípò yìí bolúlú ẹ̀ ó tún wá gbà lọ. Ṣé yá bẹ̀rẹ̀ Wọ́n báyìí? tún fẹ́ gbà lọ. Owó tí wọ́n ti kó bó ṣe pọ̀ tó ọdún mélòó wọ́n ẹ̀ náà. Allah. Ẹnu ti fẹ̀. Ayé tí ẹ̀ ń jẹ́ ti jù wọ́n lọ. Ṣùgbọ́n àwọn táwa jẹ́ tálíkà yìí ẹ jẹ́ á dojúkọ Ọlọ́run. Ká dojú kọ. Ẹ jẹ́ ká dojúkọ man yatawakkal ala Allah. Fahuwa hasbuhu. Ẹnìkan ò ní gbẹ́kẹ̀lé Ọlọ́run kọ́lọ́run wá taari ẹ̀ dànù. Ọlọ́run ẹ jẹ́ á gbẹ́kẹ̀lé o.
Ọlọ́run ni ẹjẹ́ agbẹ́kẹ̀lé. Allah. Ramadan tá a wà ń bẹ̀ yìí àtẹ̀yìn àtẹ̀mí àsòrìrè. Amina. Gbogbo ń tà fẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò fi lé wa lọ́wọ́. Àmín. Èyí tẹ̀mí wa kọ̀ Ọlọ́run kò ní taari ẹ̀ sí wa. Àmín. Ọ̀làṣájú ẹ̀dá Muhammad. Sallallahu alayhi wa Mo kí sallam. gbogbo wa lápapọ̀ pé Ramadan Kareem. Allahu akbar. Tọ́ nísìnyí àdúrà náà ló kù tá a sì. À ń ṣàdúrà. Ẹni tó pè ọ́ wá síbí. Sports. Mr. Sports. Mr. Sport o. Abu Aliya. Abu Aliya. Haji Saheed oríire rẹ ò ní dorí burú. Amina. Ọ̀nàjà rẹ kalẹ̀. Àmín. Ọ̀nàjà rẹ kalẹ̀. Àmín. Ọ̀nàjà rẹ kalẹ̀. Àmín. Ìwọ lọmọ ń tọ́ ń béèrè lọ́wọ́ Ọlọ́run kò fi lé ọ lọ́wọ́. Àmín. Yóò wọlá àánú oṣù yìí yóò wọlá olóríire kan tí ń bẹ láàrin wa ń bí. Tí o Tó máa jẹ́ pé kọ̀dára rẹ̀ mà. Allah. Àwa náà mọ̀ torí pé tá a bá mọ̀ ni àbá pé ó gòkè lọ. Ọkà máa wá náwó sí i pé ìdákun torí Ọba sọ di Jésù. Lójúkọ èmi náà bí kọ́ ọba ń sọ fọ́lọ́hún. Ṣùgbọ́n àdó lóríire náà mà Ọlọ́run wọlé lóríire náà dáadáa rẹ̀ ò ní bàjẹ́. Amina. Tọ́ dáwọ́lé Ọlọ́run kó fún ọ sí. Àmín. Tọ́ dáwọ́lé Ọlọ́run kó fún ọ sí. Àmín. Àárín ìwọ pẹ̀lú Ọlọ́run ní dàrú. Àmín. Àárín ìwọ pẹ̀lú Ọlọ́run ní dàrú. Àmín. O ò sì ní parẹ́ máyé lára. Àmín. O ò ní parẹ́ máyé lára. Àmín. Mo láti tóbi ànáde wa Muhammad. Sallallahu alayhi wa Gbogbo sallam. àwa jàmáà náà la wá tọrọ fún pátá láì yọ ẹnìkan lẹ̀. Gbogbo ata wa pàdé bí lónìí oríire wọlọ́dì ọ̀kalẹ̀. Amina. Wọ́n ṣe wá lẹ́nu ayé o. Àmín. Ìyá sì wọ́n wá sáyé o. Ìyá wáyé wá wòran o. Àmín. Ọlá àti tóbi ànábì wa Muhammad. Àmín. Masha Allah. Kò ní lè má mi o.